أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa ní mùsùlùmí pé àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kí wọ́n bá ẹnìkọ̀ọ̀kan wa ní àyíkáyè tí a bá wà. Eléyìí tí a fẹ́ tẹ́tí sí, a fẹ́ fi pé àkíyèsí ara wa pàápàá jùlọ gbogbo àwa tí a bá gbéṣẹ́ Ọlọ́run ọba dání yálà onítọ̀hún jẹ́ akọ́mọlẹ́kọ̀ọ́ Al-Qur'an ni àbí tí ń darí ẹ̀sìn, kí a fura kí a sì kíyèsí ara ní àyíkáyè tí a bá wà. Eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn àfáà tí a sì fẹ́ kí gbogbo wa kí a kẹ́kọ̀ọ́ látara rẹ̀ kí ó lè bàa jẹ́ pé àwa òbí àti àwa olùkọ́ àti àwa ọmọ náà lápapọ̀ ká kíyèsára gbogbo ọ̀nà tí ṣètánù fẹ́ gbà láti da òpó ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ kí a má fún láàyè. Àmọ́ kí n má bá òpó lọ sí ilé olóró, ẹ jẹ́ kí a gbọ́ láti ẹnu àfáà tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí, kí Ọlọ́run ọba kó ṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa, kí Islam ọ̀rọ̀ wa kó má bàjẹ́, kí Islam sì má tọwọ́ wa bàjẹ́. Ẹ dákun torí t'Ọlọ́run gbogbo àwa òbí, àwa ìmáàmù àti àwa tí a jẹ́ àfáà tá ní ilé kéwú, ẹ dákun ẹ jẹ́ á tún fi ìmúra kún ìmúra nítorí àwọn kankan tí ó tún ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀kínní ni ó ti ṣẹlẹ̀, èmi gangan fúnra mi ló sì ṣẹlẹ̀ sí. Lóò kì í ṣẹlẹ̀ sáwọn kan náà, àmọ́ èmi sì ni the last person tó sì ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní mọ́sálásí tí mo ti ń kírun, ìrun rátìbì náà la kí mẹ́ lọ́kìnní náà ni, kò jìnnà síbi ọ̀kínní junction yẹn. Àìkí jímọ̀, ìrun rátìbì là ń kí mẹ́. Ọkùnrin kan ó wá láti tó bí oṣù méjì sí mẹ́ta báyìí, ó wá máa ń kírun pẹ̀lú wa. Àmọ́ nínú nǹkan tí mo rí ni pé tó bá dé ní àsùbá bíi 5:30 bíi yóò sì ti bẹ̀rẹ̀ sí ní máa kírun títí ẹ̀ lásìkò tí ẹnì kankan ò tí ì sí inú mọ́sálásí. Àwọn tó bá wá ń dé báwọn yóò sì ka súrà tó gùn dáadáa, kódà súrà méjì ló fi kí rákà kọ̀ọ̀kan. Àwọn wàlúkalẹ̀ wàlúmọ́sálà àti abasa kọ̀ọ̀kan amma àti naza'a, so súrà méjì kì í sì kọjá mursala wá sí ọ̀nà jízọ̀ amma náà ni ó fi kírun. Àwọn tó bá ti ń dé báwọn yóò máa join ẹ̀, ìyẹn kọ́ gan ni problem. Àmọ́ yín máa ń ṣe àwọn mistakes lórí wọn ẹ̀, yín máa ń ṣe mistake gan tó dẹ̀ le. Àwọn mistakes yìí kò ń ṣe wípé yóò fi sìn pé sọ́ọ̀dì àbí ń fi tọ́ pé tá a kọ́, yóò yọ odidi kẹ́límà kúrò nínú àyà, yóò fi kẹ́límà míì replace ẹ̀. Tí wọ́n bá wá wò ìtumọ̀ rẹ̀ ó wà á yàtọ̀, yóò wà máa jẹ́ ìbú. Bí àpẹẹrẹ Ọlọ́run ní innal muttaqina fi zilali, wallahi alazim tí ó bá kà yóò ní innal muttaqina fi dolali, léyìí tí ń túmọ̀ sí pé gbogbo ẹni tó bá páyà Ọlọ́run ọ̀nà àánú ni á wà. Tó wọ́n bá ka qad aflaha man zakkaha wa qad khaba man dassaha, òun sọ pé qad aflaha man dassaha, ẹni tẹ́mi rẹ̀ bá dọ̀tí òun ni yóò ló ti ṣoríire. Tí máa ń ka súrà bọ̀ yóò sọ wípé wa sahibukum bi majnun, yóò yọ máa kúrò mbẹ̀ tí ó mọ̀ túmọ̀ sí pé ànábì t'Ọlọ́run sí wa wèrè ni. Qutila al-insanu ma akfarahu, tí ó bá kà yóò ní qutila al-ashabu ma akfarat. Gbogbo àwọn kẹlímọ́tì ó pọ̀ náà tí mi lè rántí. Tí mo wá bira mi lérè ni pé ó sì jẹ́ gbogbo súrà yẹn ni ó ti ń ṣe bẹ́ẹ̀ tí èsì súrà ẹyọ kan. Ó sì jẹ́ wípé kẹ́límà ni ó yọ tí ó fi mí replace ẹ̀ tí ìtumọ̀ rẹ̀ wà ní ìdá. Ká ní súrà kan náà níbi súrà yẹn ni ọ̀há dáadáa, ó sì jẹ́ gbogbo àwọn súwárì títí ń kírun. Kéèyàn tí èèyàn bá ṣe ká mọ̀ sọ pé ṣe lẹ́yìn was-samā'i zātil burūj nìkan ni òkè tí ń yọ àràfi kankan ní òkè tí ń yọ kẹ́límà kankan. Gbogbo súrà yòókù tí ó kà pátápátá ni ó ti yọ kẹ́límà kan ni ó fi omi replace ẹ̀. Kódà máa kà pé man khafa maqāma rabbihi wa nahaa an-nafsa 'anil hawā fa innal jahannama hiya al-ma'wā, tó sì jẹ́ pé fa innal jannata hiya al-ma'wā ló wà ń bẹ̀, fa innal jahannama hiya al-ma'wā ni ó wà ń bẹ̀. Yóò sọ ohun títí ẹ̀ ní tó bá páyà Ọlọ́run jahannama ni ó padà wọ̀. Ó níbi kan náà ti máa ń kà kí n sọ fún yín sọ pé kíni kan munziru man yakhshaha, tọ́lá Kùránì sọ pé ànábì munziru man yakhshaha ni mukhsiratun man yakhshaha.
tó ṣe pé mukhsiratu n ti ń kó òfò bá yẹn nìtumẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá bí sì máa ń kì nìyẹn tẹ́ ẹ bá dẹ̀ sálámà sí kò ní dáhùn báàgì sálámà tó yọ bọ̀ síta ni ọlọ́run sá fún mi rọ̀ níjọ́ kan mo tá dàdúró mo sì bá sọ̀rọ̀ mo ṣàlàyé fún un afá nǹkan tó ń ka yìí ò dáa báyìí báyìí ni báyìí 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 ni bó ṣe wí mọ́ wí báyìí mọ́ wọ́n náà wo Kùránì àti pé gan kì í ṣe dandan kéèyàn kan sùúrà téèyàn bá ti hà dáadáa wad-duha alam nashrah tó bá kọ́ wọn kà yẹn náà títí tí wàá fi ní yẹkínu lórí àwọn nǹkan tó há yìí ó sì dìde ń gbọ́ ọjọ́ kejì the same thing tí mo ní kọ́ mọ́ ṣe máa ń lọ tó ń ṣe ó sì ń repeat ẹ̀ ó ń repeat ẹ̀ débi wípé tó bá ti wà pé yóò wà tún máa kà á sókè kẹ́ ẹ lè gbọ́ tó bá ti débẹ̀ yóò kà á sókè dáadáa kẹ́ ẹ lè gbọ́ ọ̀dà ń gbọ́ dijọ́ Friday ní oṣù tá a wà yìí tó gẹ́gẹ́ bí on 23 oṣù tá a wà yìí gangan bó ṣe kí àṣùbà tán yóò kúkú sí tètè bẹ̀rẹ̀ kí máa kírun rẹ̀ kódà bó bá yín ní mọ́sálásí yóò lọ pèrún yóò sì dé yóò sì sì kọ́mọ yóò sì máa kírun rẹ̀ lọ tẹ́ ẹ bá join náà yóò sùn síwájú o àmọ́ tẹ́ ẹ bá ti join náà yóò kì tiẹ̀ ni tẹ́ ẹ bá wá ń kírun lọ́wọ́ kò ní join yín yóò jókòó sí takí títí tẹ́ fi sí tẹ́ ni tẹ́ bá ti tán yóò sì rọra wọlé so mo wá bó ti wá dijọ́ jímọ̀ mo wá ń sọ fún mo ti kírun ìtàn mo wá sọ fún mo ní àfà ó kúkú kíjà mọ́ bóyá kó máa kírun ẹ̀ ń lé mo lọ́mọ kí ó ní bíbá yìí tí wọ́n ń wà níbí àti pé tó ń wí àwọn anábìnrin tó bá ka Kùránì àti tí bá ń gbọ́ ẹ̀sẹ̀ kan náà wọ́n jọ lè mọ́ ni mo sàlàyé fún un tó bá tó wá insist tó bá lọ wá lọ́la ó kan àbùkù torí mo ti rí ní pé kí n ṣe pé ó mọ̀ òun mọ̀ ṣe é ni ìsìn ní táìmẹ̀ ó sì dijọ́ kejì tọ́gẹ́ Sátidé tọ́gẹ́ 24 oṣù tá a wà ibẹ̀ bó ṣe dé nìyẹn ó sì tún ń kà bẹ́ẹ̀ mo sì fọwọ́ tọ afá ó tó wá lọ ka yòókù nílé rẹ̀ máwù rẹ̀ wá wà lára rẹ̀ rọra jáde kọ́ mọ́ lọ mo ṣe ń tì èsì tó kọ́ bí mi léèrè ni pé àwọn wo gan ní ràn èmi láti wọn challenge òun èmi ń fi ẹ̀mí tèmi wéwu wọ́n á bí pé ìwọ lọ wá bá mi bí ìwọ ní ràn wá pé kó wá da Islam àdúgbò yìí rú ni àbẹ́mi ní ràn ok òun wò pé ta ló ọ láyà láti challenge iṣẹ́ ibi tó fẹ́ ṣe àbí ṣé wọ́n bá train ẹ ò lè ríṣẹ́ ṣe mí báyìí aṣáájọjọ ń tira wa bí pé à ń sọ̀rọ̀ ohun tó lé bára wa sọ̀rọ̀ màtí mo wá rí pé ń tí ń lọ bóyá bíi 5 minutes to 6 àti ìkásùbà àwọn jẹmọ́ sì ti ń wọlé aṣáájú kírun wọ́n á sọ fún mo ní màá fi ẹ̀rẹ̀ tó dé mi ó kírun àmọ́ mo wallahi alazim tó bá tún wí àwọn kẹlẹ́mọ́sì tó mọ́ ń wí wọn tí n bá ti gba ojú ẹ̀ kó mọ́ dáa fún mi ìyẹn níjọ́ Saturday 24 oṣù yìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó sì ní kò sí problem ó sì débi kí tí máa ń wí àwọn wíkúwí rẹ̀ ó sì wí mo ṣe gba ojú ẹ̀ nìyẹn so mo ṣe wá gba ojú ẹ̀ àwa ọ̀sádìjà ta lura wa díẹ̀ gan tí ó tiẹ̀ pọ̀ díẹ̀ táwọn jàmọ́ sá là wá ó kún mẹ́ ọ lọ pariwo mọ́ lórí ìyàwó mi lé wọ́n pa ni wọ́n ṣe kinní kan kò ní lọ scot free gangan àmọ́ gbogbo yẹn ò ní túmọ̀ sí mi bọ́ alájì tó ní mọ́sálásí wọn ò sí nílé ńjọ́ yẹn so wọ́n sá pè mí wọ́n ní kí n má bàa fa nǹkan mọ́ kí n jẹ́ káwọn dé mọ́tàlájì yẹn wá dé ọ̀rọ̀ ìjọ Wednesday kan yẹn ni yes wọ́n ní pé Tuesday tó lọ yìí náà ni so bá alájì ṣe tó tẹ̀lé Saturday yẹn Tuesday tó tẹ̀lé Saturday yẹn alágísá bàwá ní asiri àṣà pé thank God àáfà kan náà ó wá kírun wọ́n á ṣàlàyé gbogbo àwọn àyà àtìyẹn àtàwọn míì àtàwọn gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó sàn ṣe kódò kí wọ́n mọ correct ìran àwọn ọmọlé kí yọ́ tí ń bá sí ara ní bóyá mi ò tètè dé ó ṣe ń fẹ́ mọ correct wọn yọ́ tí ń bá sí nílé torí èmi mo máa ń lọ bí iṣẹ́ most of times zoro kì í bá mi nílé so ó ṣe ń correct ìran àwọn èèyàn ó ti fẹ́ mọ wọ́n á ṣàlàyé gbogbo ẹ̀ àgbàtà sábà sọ̀rọ̀ bóyá ni wọ́n mọ̀ kírun òun nílé àwọn àbí léèrè pé kíkírun nílé gan kọ́ ni problem bí àwọn àyà àti ìtàn lóhun ká yìí ó ní bí wọ́n ṣe máa ka nǹkan tòun nìyẹn pé bí wọ́n ṣe máa ká nìyẹn wọ́n tó wá dìde tó sá padà jáde dóòkò wà mọ́sálásí málákìjọ Tuesday yẹn tó fi di òní Thursday tí mo ń sọ̀rọ̀ ìkọ̀ wà mọ́sálásí gẹ́gẹ́ bí lákìrí ìjẹta nìyẹn so kò wà mọ́sálásí mọ́ bá a fà tó àjọ kírun ni wọ́n sọ fún wa pé a ní àti lé níbi mọ́sálásí mẹ́rin àníbẹ̀ ni ó sì jẹ́ kí mọ́sálásí tó nílé kíw ní àwọn tájẹ̀tì ẹ̀ níbẹ̀ ni ẹsẹ̀ fìtínà nírú ẹni yẹn kò sí ẹni tẹ́lẹ̀ ká fi kalẹ̀
bóyá ní ara àwọn tí wọ́n tírénì dáadáa tí láti máa fi dá àwọn wàhálà alẹ̀ òun ni pé kò yẹ ká fi kalẹ̀ pé ká jẹ́ kí gbogbo ilé kíw àti gbogbo àwọn mọ́sálásí kún un mọ̀ èyí tó fa èyí tèmi sọ ni so ká jẹ́ ká mọ̀ ká sì jẹ́ kí kéwú yá àwọn ọmọ wa nítorí wípé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni mo bá a fa ọ̀rọ̀ torí mo ti ń bá a fà díẹ̀ tí mo ṣe ń pè é mo pe àwọn jàmáà ẹ má kírun lẹ́yìn bọ̀bọ̀ yìí mọ́ nǹkan báyìí ló ń wí àmọ́jọ́ kan tí mo tètè ti bí iṣẹ́ dé wọ́n á pè é lọ kánsírì mo ti bá kí n kírun lọ n ti ń kánsírì lọ mo tún bá àwọn jàmáà lẹ́yìn ẹ̀ mo wá ń rí pé wọ́n ń wò mí wò pé bóyá mò ń jà sí mọ̀ọ́mù nígbà táwọn ò sì kúkú mọ̀túmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ n ò sì mọ̀túmọ̀ nǹkan tó ń wí. most of times tí n bá kí mangrib tán tó bá fẹ́ẹ́ bẹ̀rẹ̀ sí máa kírun títẹ̀ àwọn tó bá ti wọ mọ́sálásí tí wọ́n bá rùn wọ́n ó dúró dé láti jẹ́ kó léèdì mo náà sọ fún wọn nǹkan báyìí lẹ́ni yìí ń wí bọ̀ wọ́n ń wò mí wò pé bóyá mò ń jà sí mọ̀ọ́mù tó bá ti rí pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmáà yìí náà tí wọ́n bá tó bá yẹ pé yàtọ̀ sí pé wọ́n kàn ń kí wọn jẹ́ mùsùlùmí wọ́n mójútó kéwú ó sì yé wọn dáadáa ni ìjà yóò bá rọrùn àti ìjà kò bá sì yá ní gíjà àìsẹ́nì kankan tó gbọ́ mi yé láti jọ́ ìlú yẹ kí n máa wò tó fi ń lọ bóyá bí oṣù mẹ́ta ẹ dákun kí lamọ̀ tó fi dánwò láàrin oṣù mẹ́ta láwọn ọjọ́ tí mi bá sí ń lé èmi tó kí máa kásùbà máa lọ síbi iṣẹ́ níjọ́ tó máa yé tèdè lé máa kí ansiri máa kí mangrib àti ìṣá kí ni mo mọ̀ tí ń ṣẹlẹ̀ ní zoro ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nítorí pé mangrib àti ìṣá nìkan ni màá bá ansiri ti bá mi ní gbòòrò màá ti kí ni mo mọ̀ tí ń ṣẹlẹ̀ láwọn táìmù méjèèjì yẹn ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká mójútó kíwà àwọn ọmọ wa dáadáa ọlọ́run ọba kò ní dá wa lẹ́rù nù ọlọ́run ọba sì ní fi wálẹ̀ alibarika nabi wa muhammad salamu alaykum wa rahmatullah.